jẹ́ a gbàdúrà o. Bàbá tí ń bẹ lọ́run a tún dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin l'Olúwa o. A yìn orúkọ yín lógo láti bẹ̀rẹ̀ ọdún títí dé parí ọdún yìí lórúkọ Jésù olùgbàgbọ́pẹ́ wa o. Ẹ̀yin ni Ọlọ́run ìbẹ̀rẹ̀ ọdún yìí, ẹ̀yin náà lọ́lọ́run òpin rẹ̀. Ẹ̀yin tẹ́ pa á mọ́ láti bẹ̀rẹ̀ náà lẹ́tùn pa á mọ́. Olúwa ògo ni fórúkọ yín o. Ǹjẹ́ Ọlọ́run Olódùmarè mo fẹ́ bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ láti kọ́ àwọn èèyàn rẹ bá a ṣe gbáradì di ọdún tuntun. Olúwa gbẹ́nu mi sọ̀rọ̀ o, kọ́ wọn dáadáa o ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Èmi ìpàìtọ́ wa náà nìyí o. Ẹ̀ka alẹ́ ní ẹ̀ẹ́dẹ́hùn. Èmi ní ìpàìtọ́ Gbadé Ògúnlànà. Àdúpẹ́ torí pé Ọlọ́run Olódùmarè ṣeun, àánú rẹ̀ dúró láéláé. Ẹ̀ka wọn ní kókó ní eegun yán, ṣùkú ní eegun àgbàdo. Wọ́n ní tá a bá sọ̀rọ̀ tá a bá ká bá bẹ́ẹ̀ ńlẹ̀gùn tọ́. Ẹ rí i pé mo ṣèlérí kan fún àǹjẹ̀jọ́ wípé ẹ̀kọ́ tuntun láàmú lónìí. Ẹ̀kọ́ wo ni pàìtọ́ wa? Ẹ̀kọ́ bá a ṣe gbáradì dọ̀dún tí ń bọ̀. Torí lágbára Ọlọ́run Olódùmarè àti wà tèmi àákùkù sẹ́ẹ̀mí lágbára Ọlọ́run ó pa wá mọ́. Ọkàn sì ń ṣe ọmọ lóòkù bẹ́ẹ̀ ní àní sínmọ́yẹ́ ẹ̀ lórúkọ Jésù ti Násárẹ́tì nínú àlàáfíà nínú ọlá nínú oore ọ̀fẹ́ nínú pèsè Ọlọ́run ńlá lọ́dún tí ń bọ̀. Bó la ṣe gbáradì di ọdún tuntun òní mo fẹ́ kọ́ a. Pàìtọ́ wa ṣé bí ntọ́lọ́run bá ti yàn nínú ọdún ní ó ṣẹlẹ̀ rárá. Ǹjẹ́ ẹ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà táwọn èèyàn bá pé kádàrá àyànmọ́ ń gbọ́ bá tẹ̀ tó ẹnujọ́ mẹ́ta wọ́n tẹ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ lórí kádàrá àyànmọ́ gbogbo nǹkan tọ́jọ́ mọ́ra wọn báwọn. Ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ wípé ètí àwa gan ní í ṣe nínú tá à ń pè ń kádàrá ọ̀pọ̀ ju bá a ṣe lérò lọ. Irú ní ìsìn ọdún tí ń bọ̀ yìí àti ìdá sẹ́ẹ̀rí òjò tí ò tí ì rọ̀ lọ́dún tí ń bọ̀ àìdá bó lọ́dún ó ṣe rí bí ó ṣe kọ̀dí sọ́dọ̀ tèmi àti sọ́dọ̀ tiẹ̀ dáadáa ni mo fẹ́ kọ́ a. Béèyàn ṣe gbáradì di ọdún tuntun màá wá ṣe ní onípín ni. Àwọn ọ̀nà wo la nílò láti fi gbáradì? Ẹ jẹ́ á kọ́kọ́ fi ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan ta kókó ìdánilẹ́kọ̀ọ́ wa nínú ìwé Òwe orí 6. Bíbélì ní ká tọ èèrùn lọ. Ẹgbọ́n tó sọ ìwé Òwe orí 6 ẹsẹ̀ 6 ó ní tọ èèrùn lọ ìwọ ọ̀lẹ kíyèsí iṣẹ́ rẹ̀ kí ìwọ kó sì gbọ́n kò ní onídàájọ́ alábòjútó tàbí alákòóso. Ó ń pèsè oúnjẹ rẹ̀ nígbà ẹ̀rùn ó ń kó oúnjẹ rẹ̀ jọ nígbà kórè. Bíbélì la lè rí ẹ̀kọ́ kékeré kan kọ́ lọ́dọ̀ èèrùn ìranú o káìnkáìn nǹkan báwọn tamọ́tíye. Ó ní tó bá di àsìkò kan a máa kó oúnjẹ jọ. Kí ló dé tí máa fi kó oúnjẹ jọ nígbà ẹ̀rùn? Torí tójò bá dé òjò a máa wọ́ wọn lọ. Wọn ò ní láǹfààní àti máa jáde tó bẹ́ẹ̀ ń gbóòjò. Nígbà bá ti rí pé ẹ̀rùn dé bí wọ́n bá ṣe ń jẹ̀dájì wọ́n ń kó dajì pamọ́ torí àsìkò òjò tí wọn ò ní lè máa ráyè jáde. Ó wá ní káwa náà lọ kọ́gbọ́n ọdún tí ń bọ̀ ní ìsìn bó lọ́dún ṣe lè jẹ́ ọdún aláyọ̀ fún wa àtèmi. Àkọ́kọ́ náà àkọ́kọ́ pílánì rẹ̀ á fètò sí i. Èyí ni wípé á fètò gbé ní àwọn ìgbékalẹ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan tá a ní í ṣe inú ọdún tí ó mú kọ́dún ó dùn tí ó mú káyọ̀ wà ń bẹ̀. Àwọn oríṣiríṣi ìpín ọ̀nà wo? Àkọ́kọ́ náà nípa ti ẹ̀mí. Ẹ rí i pé ìdánilẹ́kọ̀ọ́ tí mo fi bí oṣù méjì ṣe nípa ọ̀run ọ̀pọ̀ àwọn èèyàn ní aṣílẹ̀kùn ọkàn wa tá a pe Jésù sínú ayé wa. A tún wa bínú Ọlọ́run
ọ̀dọ́mọdé ni a nílò ká dàgbà sókè nínú ẹ̀mí. èyí ni pé bá a ṣe á múra ọdún tuntun yìí, ọ̀kan nù tó yẹ kó jẹ́ ìfọkànrò rẹ ni pé bó o ní màá ṣe dàgbà sí i nínú ẹ̀mí nínú ọdún tí ń bọ̀ yìí. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lé náà, àwọn ìgbésẹ̀ wo ni ó gbé nínú ọdún tí ń bọ̀ tí ó mú kí dàgbàsókè rẹ nínú ẹ̀mí kọjá geere sí i. ọ̀kan nù àkọọ́lẹ̀ ìfọkànsí ìfọkànrò àgbékalẹ̀ tá a gbọ́dọ̀ ní fọdún tuntun nù bó o lè yàn ṣe dàgbà nínú ẹ̀mí. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ nípa sísọ fún abéèyàn ṣe pílánì. ǹjẹ́ ẹ mọ̀ wípé tá a bá ṣàkọọ́lẹ̀ àwọn tá a fẹ́ ṣe àìṣe tán. èyí ni pé ìwọ tó o bá fẹ́ kọ́dún tí ń bọ̀ kódà ó nílò tákàdá, ó nílò ìwé àjákọ, ó nílò àwọn nǹkan tó fi máa kọ nǹkan lẹ̀ ní tó o fẹ́ gbélé ayé ṣe lọ́dún tí ń bọ̀. àkòrí àkọ́kọ́ wá ni àwọn ìgbésẹ̀ tí mo fẹ́ gbé nípa tẹ̀mí kí n lè dàgbàsókè nípa tẹ̀mí. àkọ́kọ́ ná, ẹ wo bíbélì ọ̀rọ̀ Ọlọ́run yìí, ǹjọ́ o mọ̀ pé o lè kà tán lọ́dún tí ń bọ̀. ayé ti dayé òyìnbó, ìgbà ti dá a sí i. kódà bíbélì kan wà tí wọ́n ti ṣe ìpín tó jẹ́ pé tó o bá ti bẹ̀rẹ̀ rẹ̀ síkà láti bẹ̀rẹ̀ ọdún, ìgbà tọdún ọba ìkọlẹ̀ ó ti ka bíbélì tán. wọ́n ti pín àwọn ntó ní láti kà lọ́jọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹtàlá oṣù kẹta, ó ti níbi tó o gbọ́dọ̀ kà. wọ́n ṣe láti bẹ̀rẹ̀ ọdún dé parí ọdún, ìgbà tí ọba di parí ọdún ó ti ka bíbélì tán. àwọn béèyàn ṣe pílánù, béèyàn ṣe múra ọdún tuntun nu nípa tẹ̀mí. wàá ṣe ìpilẹ̀ṣẹ̀, wàá ṣe àgbékalẹ̀ bó ṣe ka ọ̀rọ̀ Ọlọ́run. ẹ̀kejì, sẹ́ẹ̀rì ọdún tá a parí yìí, sẹ́ẹ̀rì ìwọ̀nba ni ayé ìbíntín láyé yìí. ibi à ń lọ sí jìnnà láéláé láwà lọ́rùn o. ayé títún bẹ lẹ́yìn ayé. ìdí nù tó yẹ pé ayé tá a wà yìí a gbọ́dọ̀ lò ní oníjàkújàkú. ilé ìsìn tó ń lọ lọ́dún yìí, ìdàgbàsókè mélòó lo nínú ẹ̀mí? bóyá ní pẹ̀lẹ́ ìbẹ̀rẹ̀ ọdún yìí bàjẹ́ bá sín báyìí eré ni, bóso kan bá họjú mọ́ báyìí afẹ́rẹ́ àgò. ǹjọ́ dàgbàsókè rárá nú ẹ̀mí? tó o bá dàgbàsókè rárá nú ẹ̀mí, n ò ní pé kó o fi jọ ọ̀rẹ́ lẹ̀, ṣùgbọ́n mo kàn lè gbọ̀nyànjú wípé bóyá kó o tún fi kún díẹ̀. ìgbà míì a máa lọ ṣọ́ọ̀ṣì míì ní ọjọ́jọ́ Sunday, èyí ò ní a mọ̀ ní ṣọ́ọ̀ṣì ìdílé àti ìran yín. ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì náà ni a máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ láàrin ọ̀sẹ̀. bóyá kó o fi kún ṣọ́ọ̀ṣì àwọn ẹbí yín o. n ò pé o fi ṣọ́ọ̀ṣì àwọn ẹbí yín lẹ̀. kí ló dé tó o fi lè fi kún ni pé tó o bá wo sàkún ọdún tá a fẹ́ parí yìí, tó o bá dàgbàsókè nú ẹ̀mí, àdúrà rí ọmọ gbà. tí n bá sọ fún yín kó oríṣiríṣi àdúrà lọ wá nǹkan, ẹlòmíà ní àpáìtọ̀ mọ́mọ́ àdúrà kíkan irọ́. bíbélì lóríṣiríṣi àdúrà gbàgbọ́, àdúrà ṣọ̀kan, àdúrà gbàpọ̀ gbogbogbò, àdúrà ọpẹ́, àdúrà yìn, àdúrà sípẹ̀, àdúrà bẹ̀bẹ̀ fàánú, àdúrà fara ẹni jìn. oríṣiríṣi àdúrà ló wà. ǹjọ́ mọ̀ rárá inú ọdún tá a parí, ǹjọ́ láwọn àsìkò kan tó béèrè àwọn nǹkan kan pàtó lọ́dọ̀ Ọlọ́run tó rí gbà? ǹjẹ́ tó o bá béèrè tó o bá rí gbà, ǹjọ́ onígboyà, ǹjọ́ yeye ọ débi kó sọ pé Ọlọ́run kí n lọ́ọ́ fà á? ǹjọ́ ọmọ bọ́lọ̀ ń ṣe darí èèyàn? bóyá ọdún tá a lò yọ dàgbàsókè inú ẹ̀mí, n ò pé o fi ṣọ́ọ̀ṣì ẹ lẹ̀. ṣùgbọ́n àwọn ìdánilẹ́kọ̀ọ́ máa wà náà, ṣọ́ọ̀ṣì míì tí wọ́n ti ń kọ́ bíbélì ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. ọ wà ní lágbára Ọlọ́run, n ò lè máa gbélé ayé lọ báyìí kéèyàn jó pè ní ọ̀rọ̀ Ọlọ́run. n ó tún fi ìdánilẹ́kọ̀ọ́ léèsìn mọ́ tèmi. kò dé ọ lọ́wọ́ àti máa lọ ṣọ́ọ̀ṣì yín jọ Sunday. séèyàn yé a àwọn téèyàn máa gbé kalẹ̀ tí máa jẹ́yàn ò dàgbà, a gbọ́dọ̀ ní pílánù fọdún tí ń bọ̀ yìí o. èyí ò ní kankọ́ nípa àdúrà gbígbà. sẹ́ni mo ṣàkíyèsí pé lọ́pọ̀ gbà téèyàn bá ń gbàdúrà ọgbọ́gbọ́n orí gan o.
àwọn ìgbà míì wà téèyàn bá ń gbàdúrà èèyàn kàn máa sùn lọ ni èèyàn kàn máa múná lọ ni ó ṣe rò wípé ọdún tá à ń bọ̀ yìí irú ọdún tá a fẹ́ mú yìí ọ̀wà ọ̀nà lágbára Ọlọ́run láti wẹ́ nìkan tẹ́jọ́ máa gbàdúrà papọ̀ àwọn ọ̀nà tí máa ń ràn yàn lọ́nù ẹ ṣàkíyèsí pé téèyàn bá fẹ́ gbàwẹ̀ àfi kọ́ lọ́wọ́ máa ràn yàn lọ́wọ́ ṣẹ́ni téèyàn bá fẹ́ gbàwẹ̀ àwẹ̀ gbígbà nira o ṣùgbọ́n tí wà àtẹnìkan bá jọ ládéhùn wípé ọ̀dà o tọ́pẹ́ o á jọ gbàdúrà papọ̀ sẹ́rí tẹ́ bá ti fàsìkò síbì kan náà tẹ́ ti fọjọ́ síbì kan náà tẹ́ fi pàdé síbì kan náà ó di dandan ọkùnrin ni ọ wá obìnrin ni ọ wá a máa ràn yàn lọ ara àwọn bí yẹn ṣe pílánù bí yẹn ṣe ṣàlágbèékalẹ̀ fún dàgbàsókè ńpa tẹ̀mínú ọkà ńpa mọ́sánpọ̀ ọ̀rọ̀ Ọlọ́run mọ́sánpọ̀ ìjọ ibi èyí ó ti máa kẹ́kọ̀ọ́ sí i ọ̀rọ̀ àdúrà mọ́ ń sọ yìí bóyá kọ́ ọwẹ́ nìkan tẹ́jọ́ mọ́ gbàdúrà papọ̀ ẹ rí i pé mo ra fa òfin kan kékeré kan yọ tọ́ràn èyí ni pé ọkùnrin kọ́wọ́kùnrin obìnrin kọ́wọ́bìnrin kọ́mọ́dì pé sẹ́mi Ọlọ́run bẹ́yìn náà ti sẹ́mi Ọlọ́run náà ti bẹ́yìn náà tó ti bẹ́yìn náà sọ torí bá a ṣe jọ ń gbà téèyàn bá jọ ń gbàdúrà papọ̀ kò sígbà téèyàn ní máa rò pé bóyá kéèyàn fẹ́ra wọn ṣùgbọ́n tọkùnrin bá sọkùnrin tóbìnrin náà dóbìnrin yọ sànìrà kí bọ̀dà Sunday kó tó sọ pé bọ̀dà Káyọ̀dé jà fẹ́ra wa nígbà téèyàn ṣe àwọn wèrè òde òní èyí ni wípé èèyàn gbọ́dọ̀ ní àgbékalẹ̀ tí ó fi dàgbà nínú ẹ̀mí nínú ọdún tí ń bọ̀ yìí èyí ò nìkan kọ́ sẹ́ẹ̀rí nínú ìgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọrẹ wà ìdámẹ́wàá wà ìfifúnni nínú Ọlọ́run ó wà ọ̀pọ̀ nínú yín lẹ ní àwọn àáfàá àjọ ẹ rò pé bíbélì wọn ń jẹ rárá ẹni ń pinnu nínú ọdún tí ń bọ̀ yìí bẹ́ẹ̀ sì máa fún kìí sọ Ọlọ́run nìkan àwọn tí wọ́n jẹ́ adarí yín lẹ́bùn Ọlọ́run máa bùkún yàn ṣé ẹ rí odò tí ó bá sàn tí kàn gba gbogbo omi tí ń sàn wọnú ẹ̀ yóò máa rùn ìyẹn tí jẹ́ kómi ọjà gaara nínú odò ni pé bómi ṣe ń wọ̀ lómi ń jáde a gbọ́dọ̀ ní àgbékalẹ̀ nínú ọdún tá a fẹ́ mú ìlágbára Ọlọ́run èmi náà tọ́ bá pò wọ́n fún àwọn ìránṣẹ́ Ọlọ́run mi ní nǹkan ẹni ọ̀jẹ́ pàtó ọ̀jọ́ wa ọ̀dà ara àwọn téèyàn máa àgbékalẹ̀ àfojúsùn tá a gbọ́dọ̀ ní fọdún tí ń bọ̀ nù ẹ̀yin ọdún tá a fẹ́ parí bọ́yọ̀ gbàwé ọjọ́ kan ń ọ̀dọ́ lẹ́bi ṣùgbọ́n ọdún tá a fẹ́ mú yìí ó lè pinnu àti gbàwẹ̀ àwẹ̀ sòrò gbà ṣùgbọ́n gbọ́n téèyàn máa darí pàtó wa àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta kẹ́sọ̀ irọ́ ọlọ́jọ́ kan ṣoṣo ti tó ọ kódà bọ́ọ̀ gbadago méjì lọ́sàn lásán Ọlọ́run ò bínú sí ọ bá gbára rẹ bá sì mọ́ ni tí dókítà bá sì ní ọmọ gbààwẹ̀ mọ́ gbààwẹ̀ ọ jẹ̀bi ńwájú Ọlọ́run tó bá gbààwẹ̀ tí dókítà bá ti ní ọmọ gbààwẹ̀ wọ́n ní mo lọ́gbẹ́ ẹnu kí n mọ́ gbààwẹ̀ ṣùgbọ́n tó bá dọ̀rọ̀ àwẹ̀ wẹ́nìkan nínú ṣọ́ọ̀ṣì yìí tẹ̀jọ́ ń lọ ọyá bọ̀dà kọ́lé o sálẹjọ́ mọ́ gbààwẹ̀ dago mẹ́ta lọ́jọ́jọ́ Jímọ̀ tá a máa fi sórí àdúrà wákàtí méjì béèyàn ṣe pílánù béèyàn ṣe fi ìpìlẹ̀ lélẹ̀ fọdún tí ń bọ̀ nù tí jẹ́ kéèyàn dàgbà nù ẹ̀mí ó lè sọ fúnra rẹ̀ wípé lágbára Ọlọ́run gbogbo sátidé tó bá kẹ́yìn oṣù wọ́n máa fi gbààwẹ̀ àtàdúrà ní a gbọ́dọ̀ láwọn àgbékalẹ̀ báwọn tí ó jẹ́ ká dàgbà nínú ẹ̀mí sẹ́mi pé ìpín àkọ́kọ́ tí mo kọ́ sọ fún àná ìpín kejì rèé nípa tara kí ni àgbékalẹ̀ ta ní fọ́dún tí ń bọ̀ nípa tara irú ọdún tí a lò tán yìí ẹ rí i pé ńgbà mẹ́wàá àwọn obìnrin pàápàá jùlọ àwọn obìnrin lé àìsábà fọkàn sí i irú ní ìsìn bóyá torí pé ọ̀pẹ lẹ́ńgẹ́ ṣubú làwọ̀ àwọ̀ ọ̀fọ́ tó ọ jẹ́ ńlọ jẹ́ kí bọ́dà tó fẹ́ ọ kọ́ran rí kankan pé ìwọ lò wọ́n fẹ́ kì í sì ṣe pé ẹ̀ṣẹ̀ ni tàbí èèyàn mọ̀ọ́mọ̀ ẹlòmíràn wa tá a bá ti bímọ àkọ́kọ́ tán báyìí ńṣe lèèyàn ọmọ dàbí búrẹ́dì tó bọ́nú omi èèyàn kan wù wá ni kì í wá yọ pọ̀lọpọ̀ wá ń gbà mí tí ọkọ wa bá sàn lọ́tìkọ̀ tí sàn lọ́tìkọ̀ nítòsẹ̀lẹ̀ ni wípé kọ̀mọ́ ni lọ́kàn wípé èèyàn sanra tó bẹ́ẹ̀ ẹ jẹ́ ń sáré yá wa lélo kan tí mo ní àwọ̀ ọ̀dọ́
kó o tó máa sọ pé ìyàwó rẹ ó ṣe rí báyìí ó ṣe rí báyìí lọ wò yá ìyàwó rẹ kó o tó dẹnu kọ́pọ̀ ọ̀fẹ́ bí ìyá rẹ ṣe rí lòun náà ó rí lọ́la àmọ̀ràn nú ẹ̀bí torí gbà mí wẹ lómi àní irú ká máa fẹ́ yìí ó ti séǹgì bí ìyá rẹ ṣe rí lòun náà ó ṣe rí mọ̀jẹ̀ ń parọ́ tàn jẹ ó lè rí pẹ́lẹ́ńgẹ́ ní ìsìn tọ́wọ́ ìpè rábàtà ń ya rẹ̀ yóò náà rí rábàtà gbọ́ ọba fi ọ̀tán lọ wò ya àyàwó rẹ̀ náà kó o tó dẹnu kọ́pọ̀ ọ̀fẹ́ ṣùgbọ́n tí mò ń sọ rèé gẹ́gẹ́ bí ọkọ bóyá torí pé orí pẹ́lẹ́ńgẹ́ ló ṣe rí ọ ní ìsìn òtí à ń dàgbà mélòó ní sàn sọ fún ọ mẹ́wàá ní sọ fún ọ pé lọ́ra máa kúrú máa ga máa kúrú máa ga máa kúrú máa ga ọwọ́ agbúdọ̀ láwọn àgbékalẹ̀ pílánù fọdún tí ń bọ̀ àkọ́kọ́ ná ibì kan wà àwọn ibì kan wà tí wọ́n ń pè ní jíìmù ibi téèyàn ti máa lọ ṣe eré ìdárayá ìgbà míì wà ní kéèyàn máa kọrin kọ́ máa fò báyìí kọ́ máa fò báyìí torí tí kún èèyàn bá ti ń yọ ọ́ wájú sí i kì í mọ̀ sóbìnrin nìkan mo ráwọn ọkùnrin olóṣù mẹ́ta àbọ̀ mo ráwọn ọkùnrin olóṣù márùn oyún mọ̀nà ìgbà ìwọ̀nba náà gbogbo nǹkan ìwọ̀ntúnwọ̀nsì lọ dáa ẹlòmíì kò lè sáyé láti bí ìdébẹ̀ wọn yóò mọ̀ mí hẹlẹhẹlẹ ni ọlọ́mọdé ọ̀dákú sẹ́rù nǹkan báwọn a gbọ́dọ̀ gbáradì kìí ṣe kákàpẹ̀ láyé káàró tí a lọ rárá ara a gbọ́dọ̀ jà sásá èyí ni pé a gbọ́dọ̀ ní àwọn ìgbékalẹ̀ inú ọdún tí ń bọ̀ yìí àkọ́kọ́ ná bóyá kọ́ wábì kan tí wọ́n ti máa ṣeré ìdárayá báwọn tí máa jẹ́ kẹ́ńtọ́ bá sanra kó tún tẹ́rín sí i àwọn àgbékalẹ̀ báwọn a gbọ́dọ̀ ní lákọọ́lẹ̀ ni pé ọdún tí ń bọ̀ ní ìsíngbà mo lọ wọn ra mi bọ́yọ́gọ́rin ìnìwọ̀n rẹ ọ̀fẹ́ bọ́sà àdọ́ta ọkọ̀ọ́lẹ̀ ọdún tí ń bọ̀ lágbára ọlọ́run ọgbọ̀n núwọ̀n mi ni mo fẹ́ jó sọnù kì í wá sọ̀rọ̀ ẹnu nìkan kì í sọ̀rọ̀ àdúrà nìkan ó nílò láti lọ bí ó ti lọ mọ ṣeré ìdárayá ìgbà míì tí bá ń gbà mọ́ mi lọ sùkúù láàárọ̀ mọ̀ mọ́ ra wọn míì ọkùnrin obìnrin wọn a máa rìn nídàjí mọ̀ ní nídàjí tẹ́lómìn sì ń farun àwọn ọmọ rìn lọ wọn máa rìn torí téèyàn bá rìn láràárọ̀ báwọn èèyàn ṣe eré ìdárayá nù a máa jẹ́ kéèyàn ò jò téèyàn bá sanra pọ̀ ìwọ náà gbọ́dọ̀ lákọọ́lẹ̀ rẹ̀ irú àwọn nǹkan báwọn á wo lọ fẹ́ ṣe lọ́dún tí ń bọ̀ èèyàn ò nìkan kọ́ oúnjẹ mo ti rọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sanra tẹ́ bá béèrè lọ́wọ́ wa ní kẹ́ni ń èsì ìjẹun o sẹ́rígbà míì bá wa kí yín lẹ́mọ̀ pé ní tí wọ́n sọ pé àwọn ìjẹun oúnjẹ burúkú ni wọ́n á lè mi èsì ìjẹun afẹ́fẹ́ nǹkan ni mo dẹ̀rùn ara tí déèyàn sanra oúnjẹ ni wọ́n lè sẹ́pà àwọn ìjẹun a máa jẹun jẹ́ ìsàsírí kan fún yín irú ọdún tí ń bọ̀ yìí o lè ní láti fi òdiwọ̀n sóúnjẹ rẹ ìgbà míì mọ́ wèèyàn àmọ̀mọ́ sí wípé tí n bá ti jẹun àárọ̀ ó sì tún dalẹ̀ tó bá rí i pé ọ̀ ń sanra pọ̀ jù kì í mọ̀ sí àwa tá a sanra nìkan la mọ̀ ní nǹkan ṣe àwa tá a gbẹ àwọn bíi pékeré hàn dá torí inú wọn ó ti mọ dùn ní pé àpáìtọ̀wọ̀ ẹ ṣeun ìyàwó mi sanra pọ̀ ìwọ náà tó wá dàbí igi tí gbogbo èèyàn wá ń bú ìyàwó rẹ pé kí ló dé baálé yín èjẹun ni àfi bí aràn baálé yín èjẹun ni àfi bí aràn wọ́n sọ ìyàwó rẹ lẹ́nu ìwọ náà wá ní láti jókòó láti fọkàn sóúnjẹ rẹ sẹ́ni lọ́pọ̀lọpọ̀ gbà àìfọkàn sóúnjẹ ni torí kẹ́ni ìwọ̀n ó ti wá di àṣà tó bá ti dọ̀sán tó bá ti wá gúgúrú àtẹ̀pà ó ti wọ́n ẹnu ọ̀tán nù ìṣẹ́rí ẹja fọkàn sóúnjẹ jíjẹ ìwọ tó tẹ́rín kí là gbé kalẹ̀ tó fi fẹ́ bú ara díẹ̀ sí nínú ọdún tí ń bọ̀ ẹ̀yin tí wọ́n sọ pé kàn yín tóbi pọ̀ jù ẹ gbọ́dọ̀ lágbé kalẹ̀ bí ó ṣe wọlé kéèkàn wọlé ń pe èrò nìkan tàbádùá a gbọ́dọ̀ lágbé kalẹ̀ béèyàn ṣe múra gbáradì fọdún tí ń bọ̀ nù ìwọ ní ìsìn tó lọ sọ́sibítù táwọn dókítà sọ pé ṣúgà rẹ pọ̀ jù pé kó o dínkù o gbọ́dọ̀ lákọọ́lẹ̀ ọdún tí ń bọ̀ yìí kí làwọn oúnjẹ tó o gbọ́dọ̀ máa jẹ tí ṣúgà wọn ò ní papọ̀ jù ọ́ lákọọ́lẹ̀ rẹ̀ ó gbé gbogbo rẹ̀ kalẹ̀ ó fòdì wọ̀n sí irú ní ìsìn àyàbá sí lélẹ́yìí o àyàbá sí lélẹ́yìí ṣùgbọ́n mọ̀kànrántì rẹ̀ ní ìsìn náà ni ìwọ ìyàwó ilé tọkọ rẹ̀ ń sọ wípé ọmọ pé o tó wọlé ọmọ pé o tó wọlé tó bá lọ ọjà ọmọ pé o tó darí ilé ọ wà ní ìpinnu fọdún tuntun tó bá ti daago báyìí mo gbọ́dọ̀ sì wọ́ ní ọjà tí mo bá wà tó o bá ní gbogbo àwọn àgbékalẹ̀ báwọn àwọn nǹkan ìkàn déédéé ṣẹlẹ̀ èyí ni wípé nípa tara a gbọ́dọ̀ láwọn
àgbékalẹ̀. Nígbà mo sọ̀rọ̀ nípa tẹ̀mí, mo tún rántí ìkíní kan tí wọn ò tí ì sọ fún wa, ìwé tó o gbọ́dọ̀ kà nínú ọdún tí ń bọ̀ yìí. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ń tá a mọ̀, àkàn mọ̀ wọ́n sì ti kọ́ ní ìwé àdúpẹ́. Ìwọ tó o bá mọ̀ wèé kà, ǹjọ́ o mọ̀ wípé nínú ọdún tí ń bọ̀ yìí ó ṣeéṣe pinnu nígbà ọdún ọba ìkólẹ̀ bóyá máa ti ka ìwé 50. Ìtumọ̀ rẹ̀ ni wípé lọ́sẹ̀ kan o gbọ́dọ̀ máa kàwé kan. Ṣé rí tá a bá lákọọ́lẹ̀ báwọn, tá a bá sì fi gboyà tí, tá a fi pinnu ọkàn tí, ọdún a máa dáa ju bá a ṣe lérò lọ. Ṣé rí nǹkan ìdédé ṣẹlẹ̀ o, kí n mọ̀ kọ́ a lónìí bá a ṣe gbáradì dọ̀dún tí ń bọ̀. Àkọ́kọ́ ń pa tẹ̀mí, ẹ̀kejì ń pa tara, ẹ̀kẹta tí wọ́n kọ́ a wọ́n mẹ́nubà lónìí, wọ́n parí ẹ̀jọ́ mẹ́jọ onípa ètò ìṣúná. Ṣé rírú bá a ṣe wà ní ìsìn, ìgbà míì wà téèyàn bá wọnú ọdún yìí ó lè dàbí pé èèyàn ò lákòójọ kankan. Pásítọ̀ wa ègún ìdílé tí mo mọ̀ nítorí ẹgbàwẹ̀ náà nù kì í ọ̀pọ̀ gbà kì í mọ̀ ṣe ègún ìdílé. Ṣàṣàlẹ̀ nìkan nù wá tí ọ̀jẹ̀ gbèsè, wọ́n jẹ́ ń parọ́ tán ọ̀jẹ̀, àwọn tí wọ́n lówó gan bíi bàbá ìṣòwà àwọn náà jẹ gbèsè. Orílẹ̀-èdè tó lágbára jùlọ láyé àwọn náà jẹ gbèsè jùlọ. Gbèsè kì í tí ì dẹ̀sẹ̀ tá a bá fi àwọn nǹkan lélẹ̀. Èyí ni wípé irú bí a ṣe fẹ́ bẹ̀rẹ̀ ọdún tuntun yìí, ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé ipò wo ló wà nípa ọ̀rọ̀ owó níní tàbí tó ìṣúná, mélòó ló jẹ lówó. Pásítọ̀ èmi ọmọ tí ẹ fẹ́ rántí wọn torí ńgbà tá a ṣèdání àdúrà ṣọ́ọ̀ṣì mo ti kọ́kọ́ wọn bẹ́ẹ̀, mo ti sọnù ìgbà àdúrà wọ́n bá ń gbàdúrà sí kí wọ́n mọ̀ lè gbowó wọn padà mọ́. Inú mi dùn kó gbàdúrà, ṣùgbọ́n tí ò yọ nípa náà wá lọ ṣọ́ọ̀ṣì kan, wọn náà ti àfọwọ́kọ gbogbo wọn tí wọ́n jẹun lówó, wọn náà ti sọnù ọ̀rẹ́ pé Olúwa ló kọ Jésù. Ẹ ti ń sọ fún yín, sẹ́ẹ̀rì kákàn fojú fò nǹkan léèyàn fi tán gbèsè. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni kọ́kọ́ kọ gbogbo àwọn gbèsè tó jẹ àtàn tó jẹ lówó. Kì í ṣe tí mọ ìgbé tó ṣe sọ lágá ló ṣe sọ lágá, ṣùgbọ́n náà téèyàn bá fi rábà yọnu, téèyàn ṣe gbáradì dọ̀dún titun, kọ gbogbo àwọn owó tó jẹ àtàwọn tó jẹ lówó. Ńgbọ̀ bá dijọ́ mẹ́jọ wọ́n kọ́ a ní ọ̀nà tá a gbà tá a fi rí wọn san àti bówó ṣe wọlé sí fún wa nínú ọdún titun. Sẹ́wọ̀n pa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ìlónìí ni lágbára Ọlọ́run láfi gbogbo oṣù kejì láìkọ́ tí ìwọ àtẹ̀mí ńgbà tá a bá wọnú ọdún tuntun. Mo pàdé ọ̀gá mẹkáníìkì kan jọ́ kan, ẹnìkan tẹ̀ tún kọ tẹ́sì sí mi bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, ó lẹ́ẹ̀ ti kọ́ mi béèyàn ṣe dọlọ́rọ̀. Ẹ mọ̀ pé mo ti ń kọ́ lórí tẹlifíṣàn, ilẹ̀ mọ̀ ta sí i. Tọ́ba sì ti dé parí ọdún mọ̀ ọmọ kó a bá ṣe gbáradì dọdún tí ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣe láǹfààní, ìwọ náà farabalẹ̀ dáadáa kọ́ gbọ́ gbogbo ohun tí mò ń kọ́ àyè. Wọ́n kọ́ a béèyàn ṣe di ọlọ́rọ̀ nínú ọdún tí ń bọ̀. Ṣùgbọ́n gbèsè àkọ́kọ́ náà mọ̀ kọ́kọ́ pa lónìí. Sẹ́ẹ̀rí gbogbo owó tó jẹ pátápátá ṣàkọọ́lẹ̀ wọn. Kì í yáàyàn la láti kọ ṣùgbọ́n ṣàkọọ́lẹ̀ wọn. Nílé yẹn fi máa mọ bóun gbé wọn àbí ò gbé wọn. Sẹ́ẹ̀rí wọn bá lórí èèyàn máa wú téèyàn bá ṣe àkọọ́lẹ̀ yìí àwọn téèyàn jẹ lówó. Téèyàn bá ṣe àkọọ́lẹ̀ yìí àwọn téèyàn jẹ lówó. Èèyàn ò fúyẹ́ gẹ́gẹ́ bí òwú, yóò sì rò ń pò ń lóòrìn bí irin ni. Ṣùgbọ́n gbéyàn bá ti ṣàkọọ́lẹ̀ yìí ọba jẹ, èèyàn mọ̀ pò ń fúyẹ́. Gbèsè àkọ́kọ́ nù, mélòó ló jẹ lówó, ọ̀yà gbogbo yẹn ṣàkọọ́lẹ̀ rẹ̀. Wọ́n àkọ́ ẹni túbọ̀ bá dijọ́ mẹ́jọ lágbára Ọlọ́run bá a ṣe pinnu, bá a ṣe ṣètò, bá a ṣe san, kìí ṣe bá a ṣe san nìkan, àtọ̀nà tá a gbà tá a fi dọlọ́rọ̀. Ẹ mọ̀ pàṣípò kan wà tí mo kọ́ aláwọn ìhùwàsí ọlọ́rọ̀, àwọn ìhùwàsí tálíkà, gbogbo ẹ̀ náà ni wọ́n kọ́ a, kódà mo kọ̀wé kan pa rẹ̀. Èyí ni wípé àwọn ọ̀nà tá a fi lè dọlọ́rọ̀ lágbára Ọlọ́run ńbọ̀ bá tún dijọ́ mẹ́jọ wọ́n tún máa tẹ̀síwájú bá a ṣe lè ní gbèkalẹ̀, bá a ṣe lè ní pílánù fún ọdún tí ń bọ̀. Àti wá àtẹ̀mí ọdún òkùnkùn bá wa láyọ̀ àtàlàáfíà lórúkọ Jésù ti Násárẹ́tì. Ọlọ́run ó dáàbò bò wá. Wọ́n kọ́ à ń pa ààbò náà, sẹ́wọ̀n pé borílẹ̀-èdè wa ìṣerí nìsín èè lọ́tọ̀ èè lọ́sì, ṣàṣà lọ́sẹ̀ kan téèyàn ò ní gbọ́ èè kan bì kan, bó o là á ṣe ṣètò ààbò gbogbo rẹ̀ mà kọ́ a. Kìí ṣàwa nìkan o, wọ́n kò nílé donílé, wọ́n kọ́ àwọn ìjọba wa náà, wọ́n kọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run wa náà, ó ń kálukú wa bá a ṣe gbọ́dọ̀ lajú wa. Sẹ́wọ̀n pojú ẹni alákànfí sọrí bọ́rọ̀ orílẹ̀-èdè wa ìṣèdànù nínú nǹkan nípa ìgbáradì fọ̀dún tí ń bọ̀. Wọ́n kọ́ à ń pa ààbò náà. Èmi náà mọ̀ ń pátọ̀ gbogbo wa o,
èmi ń pa ètò gbadé ògùn lánàá ọ̀dà ó tún dijọ́ mẹ́jọ o ẹ má gbàgbé tí mo sọ fún wa o láyọ̀ àtàlàáfíà ńlá kù wọnú ọdún tuntun ọ̀dà àárọ̀.